Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo ilé ń kọ́? Mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọjọ́ bí. Happy birthday to you, long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Gbogbo ẹ̀yin ó subscribers mi àti new subscribers ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Dr. Elizabeth la gbọ́ wípé wọ́n bínú sí bàbá wèrè ńlá tí wọ́n dẹ̀ pariwo. Wọ́n ní ṣe ni wọ́n fẹ́ sọ ilé báyìí, wọ́n fẹ́ sọ lulẹ̀. Ipe kí ló dé, ẹ fi Queen Naomi sílẹ̀, ẹ fi Tadéníkáwò sílẹ̀, kí lẹ̀ ń wá pẹ̀lú Tadéníkáwò? Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé recently ni bàbá wa ń sáré kiri pé àwọn fẹ́ gba Tadéníkáwò nítorí pé wọ́n ní Queen Naomi dánú bí wọn, nítorí pé Queen Naomi rí wọn tó fẹ́ wá sí inú royal manor. Wọ́n ní ṣe ni Queen Naomi drive off. Wọ́n ní so nítorí ìdí èyí wọ́n nínú bí bàbá wèrè ńlá, wípé bàbá wèrè ńlá dẹ̀ pé àwọn family Queen Naomi pé àwọn máa gba Tadéníkáwò, wípé àwọn ò lè stand gbogbo bí àwọn òṣèré ọmọ àwọn nínú palace yẹn mọ́. Ẹ̀yin èèyàn lé, ẹ mọ̀ pé àtìgbà tí kábíyèsí ti ṣe birthday party ní kábíyèsí ò ti rí Tadéníkáwò. Ṣẹ̀mẹ̀kẹ́ ìgbà tí wọ́n fẹ́ ṣe birthday party gan, wọ́n insist pé kí Queen Naomi kan mú Tadéníkáwò wá sí ibi birthday tí Queen Naomi fi dé rárá. Àwọn ò wá, ṣùgbọ́n wọ́n ní wọ́n ránṣẹ́, wọ́n fi ẹ̀bùn ránṣẹ́. Ẹ̀bùn yẹn náà la sọ fún yín pé bàbá wa wọ́n really appreciate. Ṣùgbọ́n láì rí Tadéníkáwò, inú bàbá wa Erin ńlá ò dùn. Gbogbo bí wọ́n ṣe ń pariwo àwọn fẹ́ rí Tadéníkáwò, fẹ́ gbọmọ àwọn. Ẹ̀yin náà mọ̀ pé bí ìgbà tó yẹ pé bí wọ́n ṣe rí Queen Naomi yẹn àti Tadéníkáwò, inú wọn ò dùn rárá. So ẹ̀yin èèyàn lé, wọ́n ní ìtorí ẹ̀ ni Dr. Elizabeth fi pe bàbá parọ́pò, tí wọ́n dẹ̀ sọ fún parọ́pò pé kí ló dé tí kábíyèsí ń ṣe gbogbo nǹkan tó ń ṣe fún Queen Naomi. Pé báwo ni kábíyèsí á ṣe láwọn fẹ́ gba Tadéníkáwò lọ́wọ́ Queen Naomi. Ipe ńbo ni kábíyèsí ti gbọ́ tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀. Ipe nǹkan tí kábíyèsí lè ṣe tó lè dùn Queen Naomi gan ò ní pé kí wọ́n máa fi Tadéníkáwò threaten Queen Naomi. Ipe ṣé wọ́n rí ipe Tadéníkáwò ní àbúrò ni, tí ó wá jẹ́ pé Tadéníkáwò ni wọ́n máa fi ṣeré. Ipe kò yẹ kí kábíyèsí ṣe bẹ́ẹ̀. Wọ́n ní parọ́pò dẹ̀ ní pé kí Dr. Elizabeth kan calm down. Ipe àwọn wà lórí ọ̀rọ̀ yẹn lọ́wọ́lọ́wọ́. Ipe Ọlọ́run á bá wọn yanjú ọ̀rọ̀ yẹn. So bí a ṣe gbọ́, wọ́n ní Queen Naomi, wọ́n ní wọn fẹ́ kí kábíyèsí kí wọ́n rí Tadéníkáwò. Ṣùgbọ́n wọ́n ní àwọn èèyàn ti advice wọn, especially màmá wọn àti màmá West Ajayi, pé kí wọ́n jẹ́ kí Tadéníkáwò rí kábíyèsí kí wọ́n dẹ̀ padà sí royal mansion. Nǹkan tá a gbọ́ nìyẹn, tí wọ́n ní màmá wọn àti màmá West Ajayi sọ allegedly. Ṣùgbọ́n wọ́n ní Dr. Elizabeth bínú gan sí ìgbésẹ̀ kábíyèsí pé báwo ni kábíyèsí, báwo náà ṣe máa sọrú ọ̀rọ̀ báyẹn wípé àwọn fẹ́ gba ọmọ lọ́wọ́ Queen Naomi káwọn gbé fún àwọn ìyàwó wọn. Wípé ńbo ni wọ́n ti rí tó ń ṣe irú nǹkan báyẹn. Ṣùgbọ́n wọ́n ní ìgbà tí Dr. Elizabeth bẹ̀rẹ̀ sí bínú gan, wípé wọ́n sọ fún Dr. Elizabeth pé kó calm down, wípé kábíyèsí kan mọ̀ọ́mọ̀ ń sọ ọ̀rọ̀ yìí láti fi upset Queen Naomi ní bóyá wọ́n lè padà wá sí inú live wọn. Wípé kì í ṣe pé bóyá kábíyèsí fẹ́ gba Tadéníkáwò lọ́wọ́ Queen Naomi. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ni wọ́n sọ fún Dr. Elizabeth. Ṣùgbọ́n Queen Naomi adult ni wọ́n ní láti fi sùúrù ṣe ọ̀rọ̀ yìí. Nítorí pé táwa gan máa advice wọn, àwa kàn advice wọn ní nǹkan tó bá máa ṣe náà máa ṣe. Wọ́n tiẹ̀ ní pé ọba Ẹlẹ́gùṣì gan, wọ́n ní wọ́n ti block everybody tó lè bá wọn sọ̀rọ̀ ojú
wọ́n ní the only line tí wọ́n open ní line Parọ́pò àti Dr. Elizabeth. Wọ́n ní ṣùgbọ́n gbogbo àwọn ọ̀rẹ́ kábíyèsí tó yẹ pé wọ́n advice wọn, wọ́n ní ṣe náà block gbogbo wọn. Kọ́tà gbọ́ nìyẹn o, tó bá jẹ́ pé lóòótọ́ ni gist yìí. Ẹ̀yin èèyàn lé bí mo ṣe ń sọ allegedly nǹkan tá a gbọ́ la wá torchlight sí, ṣùgbọ́n kí Queen Naomi kan ṣe sùúrù kí wọ́n padà sí Royal Mansion bí gẹ́gẹ́ bí màmá wọn ṣe sọ àti màmá Esther Ajayi, kí wọ́n máa lọ tọ́jú Tádéníkáwò ń bẹ̀. Ẹ̀yin náà wò ní ìsìn wọ́n ní wọn lè travel nítorí pé kábíyèsí ti report pé àwọn ò fi fún ọmọ àwọn láàyè láti kúrò ní Nàìjíríà. Ẹ mọ̀ pé parents àwọn méjì ni wọ́n ní àṣẹ lórí ọmọ, kì í ṣe èèyàn kan. Even gan tó bá yẹ pé kábíyèsí náà ni wọ́n ní jẹ́ kí kábíyèsí mú ọmọ yẹn travel tó bá yẹ pé wọ́n ti report. So èmi ò bá ní pé kí wọ́n settle ọ̀rọ̀ yìí láàrin ara wọn, kí wọ́n dẹ̀ fi sùúrù kí wọ́n fi yanjú ẹ̀, nítorí pé mo mọ̀ pé inú ń bí Queen Naomi pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tí kábíyèsí tó ń gbé lẹ́nu ọjọ́ mẹ́ta pẹ̀lú gbogbo àwọn ìyàwó tí wọ́n kó wọnú palace. Ṣùgbọ́n Queen Naomi, ẹ̀yin ẹ̀yàn ń dá wọn, ẹ̀yin ẹ jókòó sí Royal Mansion kẹ́ máa tọ́jú Tádéníkáwò. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run Elédùmarè ọba láàánú aṣàánú á dẹ̀ jẹ́ kí a rí ọ̀rọ̀ yìí yanjú ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lè kò jẹ́ bó ṣe jẹ́ bí mo ṣe ń sọ allegedly ni o, mi ò bá kábíyèsí gbénú palace o. Orúkọ mi ni Máṣọ́lá, Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Tẹ́ bá ti subscribe, ẹ subscribe o, kẹ́dẹ̀ tẹ notification bell so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers àtẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa. Ọlọ́run aláàánú gbogbo nǹkan tí ẹ̀ ń fẹ́ ló máa ṣe fún yín ní agbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń ṣe ọjọ́ ìbí, I wish you happy birthday, long life and prosperity. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.